Omíyalé gbé ọmọ méjì lọ nípínlẹ̀ Edo. Àwọn ọmọ kékeré méjì ni wọ́n jìn sínú àgbàrá omíyalé ní Erudaiva Street lójú ọ̀nà Sapele níjọba ìbílẹ̀ Ikpoba Ọkwa. Ẹnìkan tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀ ṣùgbọ́n tí kò fẹ́ dárúkọ rẹ̀ fáráyé ní àwọn ọmọ mẹ́rin ni wọ́n ń ṣeré lágbègbè tí ìjọba ìpínlẹ̀ Edo sọ ní àgbàrá omíyalé kó tó di pé wọ́n yọ̀ ṣubú sínú rẹ̀ lọ́jọ́ Àìkú Sunday tó kọjá. Gẹ́gẹ́ bó ṣe wí, méjì lára àwọn ọmọ ọ̀hún ni wọ́n ti kú kí ìrànlọ́wọ́ tó dé, tí wọ́n sì sáré dìgbàdìgbà gbé àwọn méjì yòókù lọ sí ilé ìwòsàn tó wà nítòsí níbi tí wọ́n ti jí sáyé padà. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Edo, Enom Ikondem, ti wá fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ pé lójú ẹsẹ̀ ni àwọn tó dóòlà ẹ̀mí lọ síbi ìṣẹ̀lẹ̀ náà lẹ́yìn tí ìròyìn tẹ̀ wọ́n lọ́wọ́. Ó ní méjì nínú àwọn ọmọ kékeré yìí ọ̀hún ló jẹ́ ìpè ẹlẹ́dàá, táwọn yòókù sì wà nílé ìwòsàn níbi tí wọ́n ti ń gba ìtọ́jú.